gbogbo akọni ilẹ̀ kóòtù àjíbí ẹ mọ̀mọ́ káàlẹ́ o nílé ròhùsì ọ̀gbágbá tí làgòjá ọmọ àlù àṣejù bàbá ọjọ́ àgàdàgbọ́jọ tí sùn láàrin ọ̀run ẹ káàlẹ́ nílé yíta mẹ́tù àjàyè ọ̀ṣùgbẹ́kun mo kì í káàlẹ́ ẹ káàlẹ́ o lẹ́yìn ikọ̀ ọmọ akórèrè ipasẹ̀ ńlẹ̀tọ̀ ẹni wọ́n mú gègé wọ́n mú tágàdá wọn máa bá wa ká lọ ó tún ti yá lónìí àrẹ̀lẹ̀ pẹ̀rù lónìí àlejẹ̀bù padà lọ́jọ́ òní ogun pẹ̀rù mẹ́bí ńlá fẹ́ máa sísọ lójú eégún oníkàǹkà oníkọ̀ǹkọ̀ gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí ní mú nǹkan ẹ bẹ̀rẹ̀ sí ní mú gègé ẹ mú tákàdá ó tún ti yá lórí ìpàṣẹ ètò nípasẹ̀ lórí ìkànnì adẹ́rìnpòṣónú lẹ́yìn ikọ̀ ọmọ akóredé mẹ́bí ńlá tọ́kùn ètò ẹ̀ máa bá wa ká lọ bàmí adéwálé ajíbọ́lá àbíkúnlé ní bàbá àkìtàn ẹ wá nǹkan fìdílé ẹ tó fìdílé nǹkan ẹ jẹ́ mẹ́ lọ ẹ káàlẹ́ o ẹ̀fọ́ nẹ̀rọ ìṣọ̀lá mo kí gbogbo association of ẹ̀sẹ̀ǹtì pátápátá mo kí anífọ̀kọ́ nílé oyè wọlé akánimọ́lẹ̀ ògìdọ́kùnrin mo kí gbogbo yín ọgọ́ ọmọ kàràkàrà bájà ọmọ àfọ̀ní nígbó báyìí àbàdàn òmùní nílé ìjà àbíadé babalọ́lá ẹ káàlẹ́ nílé àgbẹni ẹ káàlẹ́ o gbogbo akọni nílẹ̀ ìlú Ìbàdàn. Ipasẹ̀ rérédò. Ipasẹ̀ rérédò. Ipasẹ̀ rérédò. jínímú wòran kankan. Àwọn àtàǹpàkò àwọn jẹ́ àwọn ń wòran ọ̀nà. Jíjí lórí mi jí ní òró méjì ṣolódùmarè ó múra rẹ̀ balẹ̀ fọ́ba tó ni mí. Kẹ́kẹ́kẹ́ ni wọ́n kan kóso. Ìràrán òòṣà ni wọ́n lù ní gùdùgbàdà. Bó bá ti dún ní bàtà ìpátánpó tó ni wọ́n mọ ró. Ẹ̀ka alẹ́ nílà oòrùn. Níwọ̀ oòrùn láríwá ní gúúsù. Ọmọdé ilé ẹ̀ka aṣálẹ́. Ẹ̀yin àgbààgbà kíkí yín kò lóǹkà. Ṣàlàáfíà látúbà yín lálẹ́ tòní. Ọláìdé Báyọ̀lé Ìṣọ̀lá Gideon. Amójú ẹ̀rọ àti àwọn onímọ̀ ẹ̀rọ wa lọ́wọ́ bọ́tìnì ìtajọ mú ètò talẹ̀ tòní wá. Ilé kún kẹ́kẹ́ ń léwúrẹ́ ké bẹ́ẹ̀ làgùtàn náà fọ̀hùn. Bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé. Láyé àjẹta ó ní wọ́n tún fún bàbá ní àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí òǹpìtàn ilẹ̀ Yorùbá ní ìkànnì rédíò kan nílẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣáà jẹ́ kó ní kálukú ó máa ṣe bó bá ti mọ̀ ọ́n ṣe. Èyí tó ń ṣe náà ni kó tẹpá mọ́. Ṣé o kúkú dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì bó bá dá a múra sí i bó sì jẹ́ kàn ó kù náà ni ìwọ náà múra sí i. Ó bá ń bẹ̀ dandan ni. Bàbá ẹ kú oríire náà ó. Kò ní jẹ́ àmì ẹ̀yẹ nìkan. Láìpẹ́ láì jìnnà wọ́n mọ̀ fi owó gbé yín láti ilẹ̀ yìí lọ sí àwọn ilẹ̀ òkèèrè pé bàbá afẹ́kẹ́ wá bá wa pìtàn
nínú ètò Yorùbá kan tá a gbé kalẹ̀ torí pé dandan ni béèyàn bá ṣiṣẹ́ ó yẹ kó jèrè iṣẹ́ rẹ̀. Ìgbìyànjú yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ wo láti jẹ́ kí àwọn nǹkan tí ó ti wọ́ kí wọ́n di tí wọ́n ó nà tí wọ́n ó dúró dáadáa nípa ìtàn àti ìṣẹ̀dálẹ̀ àwọn bàbá wa. Ojú ò ní tì yín, ahọ́n yín ò ní lọ́, orí yín ò sì ní yí. Ọba tó ní yín ò ní fi yín ráre. Nínú ráre ni kéèyàn ó mọ̀ dáṣe gá ṣẹ̀yọ́ fúnra ara rẹ̀ kó wá dẹni tí wọ́n mọ̀ gbé ṣe. Ẹ ní rí ráre láyé. Nínú ráre ni kójú tó ti ń rìnà ọmọ ríran mọ́ ẹ ní ráre láyé. Nínú ráre ni kẹ́ni tó ti ń gbápá gbẹ́sẹ̀ kó mọ̀ lè dá gbé mọ́ kó wá dèrò ojú kan ẹ ní ráre láyé. Bẹ́ẹ̀ tí ń bá wọn ṣàmì àṣẹ yẹn náà ẹ̀yin náà ò ní ráre, ẹni tí ráre ó kàn tí ó kàn yín kò ní tọ́ sí wọn. Abídèmí Ìfẹ́olúwa Àyàndìran Ṣẹ́gun Alágbàlá Leoma Akéré Sharafadeen Adékúnlé Ìṣọ̀lá Mọ́rántí Muideen Adáramọ́lá. Gbogbo pátá náà lájọ wà lórí ètò Ipasẹ̀ fún ti àṣálẹ́ tòní. Bàbá mi ẹ bá ń kí àwọn aráalé. A tún fi àsìkò kí gbogbo ilé pàápàá jùlọ tá a bá délé baálé ilé náà láàkọ́kọ́ kí. Bẹ́ẹ̀ni. A kí bàbá wa kábíyèsí. Kábíyèsí o. Ajé ògúngún ní sọ. Àkíyàn ẹ̀ka alẹ́ o. Àkíyà wa olórí ìgbọ̀nù ọdún kan o. A kú ìtọ́jú bàbá wa o. A kí gbogbo ààfin